karán tó sọ ní lówó nù. Ibi abárí mọ̀ là ń sọ̀rọ̀ mọ́. Agbára wà níbi tá agbára wà o. Ẹ má jẹ́ n parọ́ fún yín. Funsho is actually choking me. Inú ewu gidi gbáà ló wà. Ìwọ tẹ ìṣomọ́lẹ̀. Ṣé o mọ̀ wípé ó di dandan kí ẹsẹ̀ ṣẹ̀jẹ̀ yìí? Ó máa ba ayé mi jẹ́ because bàbá aláyé tó ń fẹ́ mi ló ń jẹ nìyẹn. Ọlọ́pàá tí ó lè rí tó ti paṣọ lórí ta ni. Tí kú bá dé, ṣé security kan lè mú lọ ni? Rárá, ó kàn jẹ́ pé. Bẹ́ẹ̀ni gbẹgbẹ́. Èmi àti fún ọ tó fi pa wọ́n. Àwọn kọ́ ni wọ́n ṣe wọ́n lọ ṣe. Èmi mo ṣe fún ọ lánìyàn. Èmi kọ́ lọ ṣe. Àwọn tó ọ̀sẹ̀ lọ ránṣẹ́ kú sí ọ. Ránṣẹ́ kú sí mi. Ìbọn. Lánìyàn. Ojú ògùn. Ẹ mú ẹ kí a máa ṣẹran bí ó rẹ̀. Olóṣèlú gidi ni mí. Tó bá síbẹ̀ máa gé ẹ̀jẹ̀ yàmàyàmà o. Dìgbòlugi ajá ìgàn ní fẹ́ ṣeré ẹ̀tẹ̀ kó lóun fẹ́ wọnú cage lion. Don't try me. Well, you better start talking because I'm getting fed up. I am fed up too. Ìṣèdí àṣà máa sọ pé divorce ló kò yẹ kó le tó yẹn náà. This is my job and I don't think you have to intervene in this. Nobody is going to stop me from doing this case. Not even you. Tí ajá bá dúró, tí ẹkùn dúró, tí wọ́n fi ìrú ẹkùn lé ajá lọ́wọ́. Jẹ́ ká máa rí tó bá máa já sí.